ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè ló tún gbé mi wá tí Nàìjíríà ò fararọ ló bá sábàbí ẹ̀kọ́ tán bí àìgbọràn ló bá sábàbí tá a fi ń gé ka àbámọ̀ jẹ lọ́wọ́lọ́wọ́ o. àwọn ènìyàn tó kóra wọn jọ tí wọ́n pera wọn ní kàbá gan ló kó wa sínú wàhálà. ìgbà tí wàhálà ńláńlá jáde ṣe é wá rí wípé ó ta bólówó ó ta bá gbogbo mẹ̀kúnnù. bá a wí fọ́ọ̀mù ẹni agbọ́ orí ọ̀kẹ́rẹ́ koko láwo mo ti gbà wá nímọ̀ràn lọ́jọ́ tó ju ogún lé. Nigeria is suffering. Advice to Mr. President. Ní kíṣẹ́ tí mo ṣe lọ́jọ́ sí tí mo fi kìlọ̀ fún ìjọba. Mo ṣe kinní ọ̀hún lórí apá kẹta. Ìgbà kòró ni mo wá sògidì ọ̀rọ̀ tí ó sì fi tì mí mọ́lé. Ẹ̀wọ̀n Àbújá ni wọ́n tì mí sí lọ́jọ́ sí. Fódìdí ọjọ́ 17 ni mo fi ń gbé inú orin. Ìyẹn 47 days. Wọ́n ní kí ló dé tí mo gbójú gbónú gbóyà tí mo fi ń sọ̀rọ̀ síjọba. Ìmọ̀ràn tí mo gbàjọba tí wọ́n fà á ké kọrí ń ló wá ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ló ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Òun gan ló wá ń kó wa sínú ìyọnu ló kó wa sínú wàhálà. Kí ló dé? Àgbẹ̀ pitu sígbó ewé àpàjẹ òjẹ́ ó gbó. Àgbẹ̀ pitu ewùrà sẹ́gàn ọ̀yà òjẹ́ kí sí ewùrà ó dàgbà. Àgbẹ̀ wá gbin ewé ọdún síta gbangba dúgbẹ́ ewé ọdún bá digi ńlá kálí rábí ọdún nara. Ọba kù dẹ̀dẹ̀dẹ̀ kígi ọdún dà lóye ńlẹ́wúrẹ́ bá méwé ọdún jẹ. Àwọn tí wọ́n pera wọn ní kàbá lórílẹ̀‐èdè yìí gan-an ni wọ́n bàlú láyé jẹ́ tí wọ́n kó wa sínú wàhálà. Àwọn olórí burúkú tí wọn ò ní jèrè ọmọ wọn fara ní tẹrú tọmọ lórílẹ̀‐èdè yìí. Àkúsọ nínú ní tàtàn ayédèlà ò ní jẹ́ kẹ́ni sinmi. Nínú yín ikú apayín, nínú yín sàpọ̀nà apayín. Ẹbọra ilé Ẹ̀gbá ni ó fi yín ṣẹbọ. Àrọ́mọdọ́mọ yín ò ní jèrè. Kí ló dé? Fún wa lọ́wọ́ mọ́ owó táwa fúnra wa jìṣẹ́ jìyà tá a làágùn lé lórí àtúrígbà ní báǹkì ó burú o. Gbogbo ìṣòro orílẹ̀-èdè yìí kò sẹ̀yìn àwọn ènìyàn òfò tí ń pera wọn ní kàbá. Bínú bá ń bí yín ẹ tún lè tì mí mọ́lé. Mo ti fẹ̀mí lakú nígbà tó ju ogún lé. Wọ́n ti tì mí mọ́lé nítorí pé mò ń jà fún gbogbo ọmọ orílẹ̀-èdè yìí pátá. Ẹ jọ̀wọ́ báyé bá wá dáa ṣé nítorí Ọba Akewi nìkan ni? Ṣé nítorí àtijẹ ti yín lẹ́sẹ̀ kó wa sínú pákáleke? Àwọn ni wọ́n polè kó wájà, àwọn gan ni wọ́n polówó kó wá mu. Àwọn ni wọ́n gbówó lórí epo. Àwọn ni wọ́n ṣàtúnṣe owó báǹkì àpapọ̀. Kí wá ló dé tó jẹ́ pé àwọn gan ló tún wá ń da nẹ́tíwọ́ọ̀kì gbogbo àgbáyé rú? Ayé yín ti bàjẹ́ ẹ̀yẹn níbí. Bẹ́ẹ̀ bá dáwọ́ hílàhílo wọ̀nyí dúró, ayé yín ò ní jèrè. Gbogbo èèyàn ń pariwo wípé wọn ò rówó gbà. Kọjá yín lẹ́nu wípé owó ní nọ́ọ̀tì làwọn èèyàn ná ní patí. Wọ́n fẹ́ kára ó ní wá ní ká lè tún bọ́ sínú ìjọba àwọn ẹranko. Àṣírí yín ti tú pátá ẹ̀ ní jèrè. Gbogbo ní POS wá dolówó òjijì. Àwọn èèyàn ìlú wá ń fowó ra owó. Àtèyí tí wọ́n ti rà àtèyí tí wọ́n fi rówó gbogbo ẹ̀ ló ti tán pátápátá. Oh my God! Kí ló dé tẹ́ wá fayé ní wá lára lórílẹ̀‐èdè yìí ná? Kí ló dé tẹ́yin kàbá tẹ́ kó wa sínú ìyọnu? Ẹni sì gbàgbé ó wá bá ṣe lónìí ọ̀rọ̀ ìtàn ni ó dà nígbà tó bá yá. Ojú yín ní kán ọmọ olè tí ń dájọ́ èésú tí gbogbo ará àdúgbò dá ilé bàbá rẹ̀ ní bọ̀. Ìyà ń jẹ wá lórí àwọn ọmọ wa. Afowósí báǹkì àrígbà. Abilékọ wá bọ́ra rẹ̀ sí òwò ní báǹkì ó burú. Àgbàlagbà wá rí òwò ó burú o. Àwọn baálé ilé wọ́n yọ̀ṣẹ́ yọgi síra wọn ní báǹkì. Ṣẹ́ẹ̀rì wípé lágbára yéye. Ọ̀pọ̀ ronú títí tí ó sùn sẹ́nu ATM ìyẹn òdùn yìí tán. CBN ọ̀tá Nàìjíríà nìyí o. Ẹ fẹ́ bí pa wá ẹ fi yà jẹ wá. Bó pẹ́ bóyá ẹ padà tọ́nu níyà yìí wò lọ́lá Jésù Kristi. Gbogbo ìdààmú tá a kó sí lórílẹ̀‐èdè yìí CBN ń bẹ nínú àwọn èèyàn tó fún wa ní wàhálà. Owó tí ò sí ní báǹkì tí ò sí ní ATM ní bẹ lọ́wọ́ àwọn kidnappers yìí. Báwo làwọn ọ̀daràn wọ̀nyí ṣe rówó ọ̀hún ná? Orí yín ti burú ẹ̀yin ìjọba ikú tí ń darí wa. Ìbínú Olúwa yóò padà rọ̀ dẹ̀dẹ̀ lé yín lórí. Ẹ ń fìyà jẹ àwọn aráàlú. Ẹ wá tọ́jú àwọn ọ̀daràn lórílẹ̀‐èdè. Kí ló dé? Ìgbà wo gan-an nìwà ìbàjẹ́ òní gògò náà o? Sẹ́ni tí òrówó gbà ní báǹkì kò wá ní jalè èyí tó bá rí. Ẹni fọmọ sílé fìyàwó sílé kí lẹ fẹ́ gan-an kó lọ jábọ̀ lọ́ọ̀dẹ̀. Ọba gbogbo Akewi yes.
nísinmi wàhálà ní pẹ̀rọ jẹ́ ìrìn adẹ́tẹ̀ kan kì í rọ́wọ́ rí èjìká alúgàngàn kì í tóra wọn ẹsẹ̀ alùyálù kì í tó lẹ́lẹ̀ tilé toko wọn ni ó bàjẹ́ pátápátá tẹbí tará táyà tọmọ wọn ni ó forí jágbó lọ gbogbo ẹni fara ni gbogbo wa lórílẹ̀‐èdè yìí táyà tọmọ wọn ni kí ó yasọ mọ́ra wọn lọ́rùn lọ́jà ìjà ń ṣẹlẹ̀ nílé epo ìjà ń ṣẹlẹ̀ ní báǹkì àwọn ọ̀dọ́ protest wọ́n ń jóléjò nǹkan kiri nàìjíríà wá dàrú pátápátá o ìgbà kòró ni mo rí tọ́jọ́ mi lójú èyí gan wá burú ju ti coronavirus lọ ibi àwọn olórí wọn ti bẹ̀rẹ̀ kò yé wọn mọ́ ayé yìí ti polúkúrú musu Elédùmarè abẹ́ ọ́ wá kó ayọ̀ nínú làásìgbò ẹ̀bẹ̀ ni wọ́n á fi kẹsẹ̀ tí ó lè wùyí bẹ̀yìn ẹ jọ̀wọ́ gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ àtẹ̀ka dìbò fún Bọ́lá Tinubu Bọ́lá Tinubu ni ẹ jẹ́ àtẹ̀ka dìbò fún ó lè ṣeéṣe ká sọ pé Bọ́lá Tinubu ṣẹ̀wárí ẹ jẹ́ àforíjì Jàgàbánù tilé toko. ẹ mú gbàgbé o ọ̀tẹ̀ Jàgàbánù làwọn èèyàn wọ̀nyí dì lọ́wọ́lọ́wọ́ ẹ jẹ́ ká gbé aṣíwájú Bọ́lá Tinubu lárugẹ ẹni mi ò sẹ́ni èèyàn mi ò ṣèèyàn sáà fẹ́ fi wẹ́ni ẹlẹ́ni ni àwọn kàbá ò fẹ́ kọ́mọ Yorùbá ó débẹ̀ rárá ni wọ́n fi Fara ní tẹrú tọmọ wọ́n sì mọ̀ pé ìgbà tára bá ní gbogbo ará ìlú ayé abẹ́ padà lẹ́yìn ẹgbẹ́ tí ń bẹ lórí àlééfà. kọ́rọ̀ owó mọ̀ bá dàbí ọmọ dọ̀bẹ̀ nù ìyá ń bínú ìyá bá bínú títí tí débi gbọ́dọ̀ sọmọ ẹ̀nù sódò ńlá nítorí ìfọ́dọ̀bẹ̀ nù ìyá bá padà sínú ilé ẹ jọ̀wọ́ nínú ìyá bá rọ̀ kọ́kọ́ tó délé ṣé wèrè ìyá akíndanidání amukun mẹ́kọ̀ọ́ ìyá lè gbọ́mọ padà lọ́wọ́ olúwẹ̀rí ni kí ló dé ẹ̀yin ọmọ Yorùbá ẹ mọ̀ ṣe jẹ́ àdáná ọ̀tẹ̀ fúnra wa Bọ́lá Tinubu ni ẹjẹ́ àtẹ̀ka dìbò fún kẹ́jẹ́ ká gbé bàbá wọlé kó lè tọ́jú wa kó lè tọ́jú Nàìjíríà ọba gbogbo Akéwì mo dé o àjọ̀dún Akéwì tí ọ̀sẹ̀ dìgbòlù ló tún dé àgbẹ̀gbẹ̀ lomi ń gbé ni omi kì í gbé ni kápẹ́jọ́ iná kì í pa ni kápẹ́ná lẹ́jọ́ bíná bá jó kí jó ni jó lé jó dúkìá àjògbé ni igi kì í dápa ni kápẹ́gi lẹ́jọ́ bíkí bá dápa ni àpagbé ni àjẹgbé ni ti gbégbé àjẹrèrè ni ti rèrè ọ̀rọ̀ mi ti di gba ẹni lónìí ọba gbogbo Akéwì ìgbà ẹni ní wáyé ìgbà ẹni ní lọ́sọ̀rọ̀ alákejì àjẹgbé ni kó jẹ bọ́ àjẹgbé làkàlà ń jòkú àgbàgbé lókèlè ń gbà ọbẹ̀ lójú àtẹ̀gbélẹsẹ̀ ń tẹ̀nà àjọgbélé ìkànjólẹ̀ ńlẹ̀kọ̀tàn bí gbogbo tí mo bá sọ lónìí àsọgbé ni gbogbo ọ̀rọ̀ tí Ròmí bá sọ lálẹ́ odò ẹja ni wọ́n fi bí ẹ̀dá tó bá dáná dẹ́kun ọba Akéwì ẹyẹ mi ilẹ̀ fi sun jẹ gbogbo ẹ̀ṣẹ̀ tọ́ba Akéwì bá ti ń ṣẹ̀yìn lọ́wọ́lọ́wọ́ ẹ foríjì mí ọba gbogbo Akéwì o ẹni Èdùmàrè fọjọ́rọ̀ lọ́rùn ló dé aṣáájú ni mí alálàyé òdodo èmi lọ̀pá àyẹ̀kan sójà gbá gbogbo elélétí